ní àwọn mùsùlùmí onídàgídàgẹ ìwọ̀n nígbà téèyàn blackmail mi sọ̀rọ̀ pàṣẹ ìfà bíi ìdìbò ìfà bíi ìdìbò ìfà ọ̀là kò ní dá fún ìfà ẹ̀yìn sẹ́gẹ̀ fún bá o á sẹ́gẹ̀ fún bá o. kí n tó sọ ohunkóhun kò ní dáa fún Allah ayé Allah olúwa ilé Kaaba kò ní dáa Allah ò ní jèrè ìdí ni pé Allah kò jẹ́ nǹkan kan òfegè lásán ni irọ́ lásán ni àmọ́ṣẹ́mọ̀ ẹni tí ò nírú ẹni kò lè mọyì ẹni àìmọye àwọn tí Ifá ti tún ilé ayé wọn ṣe àmọ́ Allah ò kì í tún nǹkan ṣe o Allah máa ń ba nǹkan jẹ́ ni ẹ lè bá Allah níbi tán bá ti ń tún nǹkan ṣe tẹ́ bá ti gbọ́ Allahu Akbar àwọn èèyàn máa sá lọ ni ìdí ni pé orúkọ yẹn orúkọ ikú ni tán bá ti dárúkọ Allah wọ́n fẹ́ pààyàn ni ibi tán bá ti ń ṣe bí ìbẹ̀rẹ̀ ti máa bá Allah tí wọ́n bá ń fi Allah tan ẹ̀yin kan jẹ tí wọ́n ń kó yín jọ tán wọ́n á ń ṣe kẹ́ máa ṣe wọ́n fẹ́ pa yín ni torí Allah yẹn ló máa padà fi ẹ̀jẹ̀ gbogbo yín wẹ̀ Allah nǹkan burúkú ni ẹni òfò ni Allah olórí burúkú ni Allah olúwa ilé Kaaba àmọ́ ṣe rí nǹkan tá àáfà yìí sọ irọ́ lásán ni àáfà yẹn kàn ń tanra ẹni kò sí ìdí ni pé àwọn tí Allah ṣépè fún gan nínú Quran ayé wọn dáa gbogbo yẹn ti máa gbọ́ tabati ada abilahabi wa taba abilahab tí wọ́n ń sọ yìí ó ráyé lò ó ṣayé dáadáa nǹkan kan ò ṣe ṣe rí ẹ̀sìn Islam irọ́ lásán ni wọ́n kàn wá fi gbá wa ni wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfàtẹ́rì Fúlàní ni wọ́n ò kì í ṣọmọ ọkọ so gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan lẹ̀ Yorùbá wọ́n máa takò torí wọ́n fẹ́ pààrọ̀ àṣà àti ṣe Yorùbá pẹ̀lú àṣà àti ṣe Lárúbáwá kán lè bá gbalẹ̀ wa wọ́n fẹ́ kó gbogbo wa lẹ́rú káwa máa rí àwọn àáfàá yẹn bíi Mèsáyà èèyàn gidi ṣẹ́ra àwọn àáfàá yẹn wọn ò lè dá nǹkan kan ṣe o bó ṣe wà yẹn wọn ò mọ bó ṣe ń sọ 1 naira di 2 naira wọn ò ṣiṣẹ́ rí wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀yin èèyàn láti fi kọ́rọ̀ jọ wọ́n ń parọ́ fún yín láti fi kó ọ̀rọ̀ jọ ọ̀lẹ olè òun ni wọ́n ẹ wáyé ká wo nípa Abilahab mo béèrè pé Abilahab tí wọ́n Allah ti ẹ̀ ṣépè fún ní Kúránì yìí ǹjẹ́ ó rílé ayé lò ṣó gbádùn ayé wọ́n wá ní from a secular historical perspective tẹ́jà bá lọ wò nínú ìtàn Abu Lahab was a successful and influential figure in pre-Islamic Meccan society. Abu Lahab yìí olówó ni ó dẹ̀ ṣàṣejèrè ó dẹ̀ ní orúkọ ní ilẹ̀ Mecca. Before his death kó tó di pé ó kú he held considerable power and status within the Quraysh tribe. Ó ní agbára ó dẹ̀ wà nínú ipò gidi nínú àwọn ará Qurayshi though he is now primarily remembered through the lens of Islamic tradition as a failed antagonist. Nínú ẹ̀sìn Islam lẹ́yìn máa ti máa rí Abu Lahab yẹn pé Abu Lahab èèyàn burúkú ni kò sì gbogbo ayé rẹ̀ irọ́ ni o mo sọ fún yín pé ẹ̀sìn Islam Quran irọ́ ni mo ti prove ẹ̀ fún yín many times pé Quran irọ́ ni so Allah kò lè ṣe nǹkan kan kò lágbára kankan irọ́ lásán òun ni Allah àwọn àfáà yìí wọ́n kàn fi Allah wọ́n kàn fi ń tan àwọn èèyàn ni tẹ́yìn bá ti mọ̀ pé Allah Islam kò jẹ́ nǹkan kan mọ̀ pé àwọn àfáà yẹn náà wọ́n ò jẹ́ nǹkan kan ẹ̀yin lẹ sọ wọ́n di nǹkan tó dà ẹ̀yin ẹ dáwọ́ dúró oṣù mẹ́ta ẹ má pe àfáà fún nǹkan kan ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán lọ máa pe Allah ká Allah yẹn máa fún wọn lóúnjẹ ẹ rí wípé ebi máa pa wọ́n wá lọ ṣiṣẹ́ Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró. ṣẹ́ẹ̀rì mo kí wa nílé lóko ẹ náà ẹ wo fídíò ẹ wo fọ́nrán tẹ wò tán yẹn ẹ gbọ́ nǹkan tí Làbíbù Lágbàjì ẹ gbọ́ nǹkan tó sọ ẹ gbọ́ nǹkan tó sọ ó ń gbé Ifá ṣépè wàhálà ti wà ṣé mo a ti ń sọ̀rọ̀ yìí tipẹ́ wàhálà ti wà already ẹ má jẹ́ ká tanra wa kò sí àwíjàre kan kò sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ wàhálà ti wà ó máa tó stage kan àwọn oníṣẹ̀ṣe àtàwọn ẹlẹ́sìn mùsùlùmí bá ríra wọn máa kọlura wọn níbi tí nǹkan lọ ń sìn now ó ń ká yín lára bí AMS bàbá ṣe jáde pẹ̀lú àwọn tó kù bọ́n ṣe jáde tán ṣe ń tú hadith tán ṣe ń tú alukuran bọ́n ṣe ń tú gbogbo àwọn àṣírí níkọ̀kọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè lárúbáwá ọmọ Saudi Arabia jáde ó join MS bàbá ó join MS bàbá
ó wá ń tú àṣírí wọn, àṣírí àwọn nǹkan wọ̀nyí wá ń tú. Ọmọ Lárúbáwá ni o, kì í ṣe ọmọ Yorùbá o, kì í ṣe méjì, kì í ṣe ẹyọkan, kì í ṣe mẹ́ta tí wọ́n ti wá, tí wọ́n jẹ́ ọmọ Lárúbáwá, ọkùnrin ti wá, obìnrin ti wá, tí wọ́n wá ń tú àṣírí wọ̀nyí. Ẹ mọ iye àtọdún ọdúnmọdún tẹ́ ti ń ba ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá jẹ́. Àwọn ọmọ Oòduà dìde nísìnyí, wọ́n ní eṣinṣin ń jẹ elégbò, elégbò sọ̀rọ̀, ńgbà tí elégbò ń pe ṣiṣi, gbogbo ará ilé ń pariwo. Òun ló délẹ̀ yìí o. Àwọn alálẹ̀ ti dìde o, alálẹ̀ ti gbé àwọn ọmọ ẹ̀ dìde o. Òun náà nìkan tẹ́ ń rí. Ó wá ń ká wọn lára bó ṣe ń bú àlá, bó ṣe ń ṣépè fún àlá. Àdìgbà tẹ́yìn ti ń ṣépè fún àwọn baba ńlá wa ti ń kọ́. Ta ló sọ̀rọ̀? Kò sẹ́ni tó sọ̀rọ̀. Àwọn oníṣẹ̀ṣe dákẹ́, wọn ò sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ti tó ń sìn tí àwọn oníṣẹ̀ṣe dìde láti máa dá padà fún ilé ẹ̀kọ́ kan àti èjìjì. Ara yín ò fẹ́ gbà. Oníkúrú náà olóṣùká lórí. Ẹgbọ́n ọ̀rọ̀ tó ń sọ. Tó sọ pé kò ní dáa fún Ifá. Ó lóun fẹ́ gbé Ifá ṣépè. Ṣebí gbogbo wa náà ló gbọ́. Ẹ gbọ́rọ̀ lẹ́nu Habeeb Labaji. Ṣọ́rọ̀ ló sọ ẹ. Díẹ̀ lẹ ṣì rí, díẹ̀ òun lẹ ṣì rí. Mẹ́wàá ń bọ̀ lójoojúmọ́ ni Ọlọ́run fún àwọn brọ́dà àwọn ní ìmọ̀ sí, ni wọ́n wá ìmọ̀ kún ìmọ̀ sí. A ní àwọn tí wọ́n ti lò bí 10 years ní Lárúbáwá tán wọ́n lọ kọ́ kéwú tí wọ́n join wọn táwọn náà dump ẹ̀sìn yẹn sílẹ̀. Tó jẹ́ pé ìkọ̀kan àwọn èèyàn wà nínú wọn tó jẹ́ pé Habeeb Labaji gan ò lè fèsì wọn kán jọ tákù lórí debate. Wọ́n á lulẹ̀ ṣáá ni. Ẹ gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu olóṣùká lórí, oníkúrú náà lẹ́nu. Ẹ wo bó ṣe rí. Jákujàku rédèrèdè báyìí lórí kò wùyàn. Tí dá nǹkan kan mọ̀. Alálẹ̀ ti dìde. Àwa wọ̀nyá ní interest sí pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe òun ló mú wa ní interest sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. A ní interest sí bí ọdún 4 sẹ́yìn. Àwa ò ní interest, irú nǹkan bẹ́lẹ̀ mi ò fẹ́ ń gbọ́. Ṣùgbọ́n nígbà tá a wá focus attention, kí ló tiẹ̀ ń ṣẹlẹ̀? La wá mọ̀ pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí kì í ṣe bá ṣe ń rò wọ́n gan náà ṣe rí. Kì í ṣe bá ṣe ń rò ilẹ̀ ṣe rí. Èyí gan nínú wọn gan tó ń dákẹ́ nǹkan tó wà nínú wọn pọ̀. Wọn kò fẹ́ sọ síta ni. Wọ́n fẹ́ sọ síta ni. Késekése lẹ́rí kàsàkàsà ń bọ̀ tó bá késekése. Ó ń bọ̀. Eégún mọ̀rìwò lẹ́rí eégún bọ̀ lọ́nà. Ẹ ti dá nǹkan kan mọ̀. Ẹ̀rí mẹ́wàá. Ẹlòmíì nínú afẹ́ pokùnso torí gbogbo ọ̀nà àti jẹyìn gbogbo ẹ̀ pápátá ládí. Gbogbo ibi tẹ́ ti ń jẹ gbogbo ẹ̀ pápátá ládí. Àwọn ọmọ ọlọ́mọ tẹ́ fi ń gbowó. Ẹnìkan bá mi sọ̀rọ̀ lẹ́yìn jẹta. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Ó lóun ò ṣiṣẹ́ tóun ṣe mọ́, iṣẹ́ tóun yàn láàyò. Ó lóun ò ṣe mọ́ pé iṣẹ́ àfààní lòun wá ń ṣe. Mi ò lè sọ anything. Ẹni tí mo dẹ̀ ti gbìyànjú láti bá sọ̀rọ̀ ni. Torí èmi mọ̀ pé wọ́n bá díẹ̀ ló ní àdíà nínú ìmọ̀ àwọn ẹlẹ́sìn kéwú lẹ́lẹ́sìn Islam. Èmi mọ̀ kì í ṣe ẹnu náà fi ń ṣe, kì í ṣe tẹnu. Torí ẹnu làwọn fi ń ṣe tún, ẹnu làwọn fi ń jẹ́ àfa àwọn ọ̀dá nǹkankan mọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Nígbà tí mo ṣàlàyé nǹkan méjì fún mo ní ìjọ ti gbọ́ rí, ó lóun ò gbọ́ rí. Ìjọ gbọ́ pé Ànábì jalè rí, ó lóun ò gbọ́ rí. Mo ló wà nínú Kùránì ẹ̀. Ìjọ gbọ́ rí ni kó lóun ò gbọ́ rí. These are the thing. Ó wà kì í ṣe pé àgbélẹ̀ ẹ̀rọ, kì í ṣe pé wọ́n á mú nǹkan tí mo fi like ms bàbá bọ́ yẹn, nǹkan tí mo fi like àwọn people yìí nìyẹn. Anything tí wọ́n bá fẹ́ sọ fún ẹ, wọ́n á lọ kọ́kọ́ mú proof ẹ̀ jáde, wọ́n á kà á fún ẹ kó gbọ́. Wọ́n á kà á fún ẹ kó gbọ́ sétí fún ara ẹ. Àdísì báyìí ló sọ bẹ́ẹ̀ o. Àlùkùránì báyìí ló sọ bẹ́ẹ̀ o. Ẹ lọ kà nínú sósòsò, á gbé síta kẹ́ ẹ lọ kà á. Kẹ́yàn máa ṣẹ̀sìn tó mọ̀ nípa ẹ̀ kò make sense. Ẹ wo àwọn oníjàgídíjàgan, a ti ń sọ pé àwọn Boko Haram àwọn ẹ̀ ló ń ṣe dìrí Islam. Òun náà lẹ́ ń wò nísìnyí. Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin náà ti gbọ́ o. Wọ́n ní kò ní dáa fún Fá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn wọ́n tẹ Fá, wọ́n ní Fá sílé. Ọ̀pọ̀lọpọ̀ wọn. Àwa sì ń wá ìmọ̀ nípa ẹ̀ ní àti ìnímọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Òun la fi sọ bẹ́ẹ̀. Tẹ́ni wọ́n ní tàkísà ní tàtàn. Nígbà tá a bá fẹnu bà tiwa jẹ́, àfẹnu tú ti bàbá ní bàbá ṣe. Mi ò ní bá yín ọmọ àlè. Bẹ́ẹ̀ yín ṣe jẹ́ ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ẹ bá wa ṣí ètò náà.